Aláròyé máa wí o. Wọn kò bá nǹkan ìjà kankan nílé Malami, ìyà òṣèlú ló ń jẹ Bello. Amúgbálẹ́gbẹ̀ẹ́ Abubakar Malami tó ti fi ìgbà kan jẹ́ mínísítà fẹ́tò ìdájọ́ tẹ́lẹ̀, Mohammed Bello Doka, ti fariwo ta báyìí lórí àwọn ẹ̀sùn tíléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ilé wa fi kan ọ̀gá rẹ̀ pé wọ́n bá ọ̀pọ̀lọpọ̀ nǹkan ìjà nílé rẹ̀ eléyìí tó kọ́ sílùú Kẹ́bí. Bello tako ìròyìn yìí, ó sì júwe rẹ̀ bí àhesọ nínú àtẹ̀jáde kan tó fi síta lọ́jọ́rú Wednesday ọjọ́ 19 oṣù kínní ọdún tá a wà yìí. Bello sọ nínú àtẹ̀jáde ọ̀hún, èyí tó pe àkọlé rẹ̀ ní kò sí ohun ìjà tí wọ́n bá nílé Malami, bẹ́ẹ̀ ni kì í ṣe àgbọ́dẹ̀gbà fáwọn ajínigbé, ìjà orí afẹ́fẹ́ yìí gbọ́dọ̀ dákẹ́. Pé ohun tó yẹ kó yé àwọn ènìyàn yékéyéké ni wípé àwọn èèyàn kan ni wọ́n mọ̀ọ́mọ̀ ohun àwọn irọ́ yìí mọ́ ọ̀gá òun lẹ́sẹ̀ nítorí ìmọ̀tara wọn nìkan. Ọkùnrin yìí ni bó tilẹ̀ jẹ́ wípé kò tí ì sí kóòtù náà tó ti dá Malami lẹ́bi lórí àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án, síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé ìròyìn ni wọ́n tàbùkù rẹ̀ nípa àwọn ìròyìn tí wọ́n gbé jáde láì bìkítà ṣíṣe ìwádìí ìṣẹ̀lẹ̀ náà rárá. Ọkùnrin yìí ní gbogbo ọ̀nà làwọn fi tako ìròyìn èké tí wọ́n gbé kiri láti ta àbùkù ọ̀gá àwọn, nítorí kò sẹ́ni tó lè fọwọ́ sọ̀yà nínú gbogbo àwọn tó ń gbé òfegè ìròyìn yìí kiri wípé àwọn rí nǹkan ìjà nínú èyíkéyìí àwọn ilé tí Malami ní. Ọmọ iṣẹ́ Malami yìí ní láti ọjọ́ Ajé Monday, ìyẹn ọjọ́ 19 oṣù kínní yìí, tí àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ti padà mú ọ̀gá àwọn agbẹjọ́rò yìí, ni wọn kò ti gbà kí àwọn ẹbí àti àwọn agbẹjọ́rò rẹ̀ kí wọ́n ráàyè wọlé wá rí. Bello ní ohun tí kò bójúmu ni bí wọ́n ṣe ń fi ẹ̀tọ́ Malami dùn, tí ẹ̀mí rẹ̀ sì tún wà nínú ewu ńlá nítorí àtìmọ́lé tí wọ́n jù sí. Ohun nìkan sì ni láì gbà kẹ́nikẹ́ni yọjú sí i. Ó ní òun gbàgbọ́ wípé ìyà tí wọ́n fi ń jẹ mínísítà tẹ́lẹ̀ náà kò ṣẹ̀yìn ìgbésẹ̀ tó gbé ìyẹn lọ́dún tó kọjá láti lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress, tó sì ti kéde èròǹgbà rẹ̀ láti jáde dupò ààrẹ lọ́dún 2027. Bello ní ìyà òṣèlú lọ̀gá òun jẹ nítorí ọ̀tẹ̀ àgbàdo kó lè tán nínú ọmọ àparò láéláé. Olúṣèyẹ Ìyíáde ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.